أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adá ọpẹ́ tí ó pọ̀ gan fún Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti gẹrẹ fún Muhammad akírudu mùsùlùmí lọ́kùnrin obìnrin tí ẹ ń wò wá gbọ́ wa ní dédé àkókò yìí ń pé akú òǹgbẹ akú ṣìdè àwẹ̀ tẹ̀ní Ọlọ́run jẹ́ kí ẹ̀mí owó rẹ̀yìn oṣù náà Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé gbogbo ìgbìyànjú wa lóru àtọ̀sán ọlọ́mọdé alu àgbà Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ní kúkúrú èdè èyí tá mú wá fún ara wa ní èní nínú azikiri èyí tí a tún lè fi ṣiṣẹ́ ṣe léni kí lè ní tó ṣú tá sì ní ìran kan pẹ̀lú ògo Ọlọ́run tá bá ṣe nínú iṣẹ́ ìyọ́nú Ọlọ́run nínú iṣẹ́ àforíjìn Ọlọ́run òun ni zikiri la hawla wala quwwata illa billah zikiri ìjúpájú sẹ́lẹ̀ fọ́lọ́run ni zikiri tó dá lérí wípé Ọlọ́run gbà fún ọ mo mara mi lẹ́rú ńjọ́ tẹ́rú bá sì mara lẹ́rú tí wọ́fà mara ní wọ́fà ṣe mọ̀ pé ayé ògún tẹ́rú bá mara lẹ́rú níwájú Ọlọ́run tó gbà fọ́lọ́run nígbà náà lọ́lọ́run wà yọ́nú Ọlọ́run ṣá yọ́nú sí wa la hawla túmọ̀ sí pé mi ò létè kan wala quwwata mi ò lágbára kódà bí n bá ń gbìyànjú ìyìn nígbàgbọ́ nínú gbìyànjú mi nígbàgbọ́ nínú dodo pa àti agbára tí ń sà ìyìn nígbàgbọ́ ń bẹ̀ mi ò fọkàn sí n bá ń lọ bí iṣẹ́ mi ò fọkàn sí n bá ń lọ ilé ìwé mi ò fọkàn sí wọ́n gba ipò Ọlọ́run ló lè ṣàánú mi ìwé kọ́lá káàtà fi dé èèyàn ńlá láyé sábàbí lásán ni Ọlọ́run ní gbìyànjú ipò gíga bẹ́ẹ̀ ni kí kọ́lá kí tá a fi wá ní mímọ̀ kọjá ẹgbẹ́ ìyẹn kéékèèké Ọlọ́run lè ní ọmọ yìí ẹni tọ́lọ́run bá fẹ́ fi yé àmọ́ sábàbí ní káàkiri bẹ́ẹ̀ wá ní gbogbo gbìyànjú wa nínú ayé sábàbí lásán ni èyí tí ó máa ṣílẹ̀kùn fún kádàrá láti ṣe gbogbo gbìyànjú tá a bá wá ń gbìyànjú lọ́nà àti ga lọ́nà àti là nínú ìgbésí ayé wa àdúrà gbà pé gbìyànjú wa ní gbé wa ga àdúrà gbà pé mo mọ àyàn ló jẹ́ ń dẹni gíga mo rẹ́ni bí mi ló jẹ́ ń dẹni gíga agbára Ọlọ́run àṣẹ Ọlọ́run kádàrá Ọlọ́run ní ìsọ̀ni dẹni gíga tí yẹn bá fẹ́ tètè nísinmi nínú ayé rẹ̀ àfi kó juwọ́lẹ̀ fọlọ́run pé Ọlọ́run mi ò nígbàgbọ́ nínú agbára mi ò nígbàgbọ́ pé mo mọ àyàn mo ò nígbàgbọ́ nínú owó mi ò nígbàgbọ́ nínú connection ìgbàgbọ́ mi dúró lérí pé ìwọ Ọlọ́run ọba ni yẹn bá juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run àwa yọ́nú sẹ́rú Ọlọ́run ni ó ti sọ rẹ̀ ilẹ̀ fún mi anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ onítẹ̀rú bá ní la hawla wala quwwata illa billah tí yẹn bá ṣe àzíkiri náà tọkàntọkàn Ọlọ́run ni aslama abdi wastaslam ẹrú mi ó ti juwọ́lẹ̀ fún mi ó gba ìsìláàmù pátápátá ó juwọ́lẹ̀ fún mi pé kí n máa jọba òun kó wọn máa jẹ́rú èmi náà ṣe tán àti ṣe tiẹ̀. Abu Musa al-Ash'ari àti Abu Huraira àwọn sàbí ànábì pàtàkì méjèèjì wọ́n gba hadithi wa látọ̀dọ̀ ànábì nípa ànábì ní kulla hawla wala quwwata illa billahi fa innaha kanzun min kunuzil janna ànábì pa wá láṣẹ pé jẹ́ àtẹnumọ́ la hawla wala quwwata illa billah ó ní torí tá a bá tẹnumọ́ zikiri yẹn innaha kanzun min kunuzil janna pẹpẹ ọ̀rọ̀ ni nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ l'Àlìjánnà ẹni a bá tọ́jú pẹpẹ ọ̀rọ̀ fún l'Àlìjánnà ìtumọ̀ ẹni pé yóò débẹ̀ torí yóò ṣe ní nǹkan bẹ̀ tí wọ́n ní jí ó débẹ̀ yóò wà l'Àlìjánnà nítumọ̀ ẹ̀ pẹpẹ ọ̀rọ̀ ní nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ Àlìjánnà Ọlọ́run mọ́ṣáṣíwá lọ́mọ Àlìjánnà àfáàwà Makahul nínú àwọn ọmọ kí tó bá àwọn sàábí láyé tí ó sì jáfa àgbà tó kẹ́kọ̀ọ́ súnà látọ̀dọ̀ àwọn sàábí ànábì ó ní nínú tó tẹ̀wọ́n létí ni pé wọ́n lànàbì ní man qala la hawla wala quwwata illa billah ẹni bá lè ní la hawla wala quwwata illa billah tó ṣàzíkiri yẹn bẹ́ẹ̀ tó ní wala malja minallahi illa ilayhi kò sí bùsásí níbi kádàrá Ọlọ́run pé mo fẹ́ sá fọ́lọ́run ìfẹ́ kádàrá Ọlọ́run ọ̀ka mi ọ̀dọ̀ Ọlọ́run náà láà padà sí níyàn bá wí fikún bẹ́ẹ̀ pé la hawla wala quwwata illa billah wala malja'a minallahi illa ilayhi ẹgbẹ́ wa mi ní wala malja'a wala manja minallahi illa ilayhi tíyàn bá wí bánni wọ́n ní kashafa anhu 70 baban min ad-dur gbogbo lẹ́kùn nira gbogbo lẹ́kùn páyín kékeré nínú ayé bíi 70 ni wọ́n kó kúrò fún ọ adina al-faqr èyí tó kéré jù nínú nira tí wọ́n mú kúrò nínú ayé rẹ̀ òun lò sí yẹn bá tẹra mọ́ la hawla wala quwwata illa billah nínú nira tí wọ́n mú kúrò nínú ìgbésí ayé rẹ̀ èyí tó kéré jù ńbẹ òun lò sí òṣì òní bóńtọ̀ òun dọ́gba mọ́ òṣì òní bóńtọ̀ òun rẹ mọ́ ẹni tó bá ti tẹra mọ́ la hawla wala quwwata illa billah tó wá fi kún pé la manja wala malja minka illa ilayk àbí minallahi illa ilayhi tó bá lè fi kún bẹ́ẹ̀ òṣì òní bá dọ́gba ìnira tó wá pọ̀ tó lé 70 nínú ìnira tí mọ́ káwọn èèyàn láyé á mú kúrò nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́mọṣà múnara kúrò nínú ìgbésí ayé wa èyí náà ní àǹfààní tá a mú wá fúnra wa lẹ́ni Ọlọ́run jẹ́ wúlò fún mi jẹ́ wúlò fẹ́yìn náà kò séye tí yìí ò lè ṣe mọ́ béèrè nọ́mbà lọ́wọ́ mi àti kàdísì fúnra wa lánàá tá nàbí sàásàn kó tó ní àfẹni tó bá tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ẹni pé gbogbo zikiri tá a bá ti ń fúnra wa tó bá lè yan 1000 fúnra rẹ̀ ó bá lè yan 10,000 fúnra rẹ̀ tó bá lè yan 70,000 fúnra rẹ̀ bu nọ́mbà bọ́ bá ti lágbára mọ́
bu nọ́mbà bí bá ti lágbára tó kọ́lọ̀ ti gbà ní pàtàkì ọlọ́run ṣáà gbà lọ́wọ́ mi o kó gbà lọ́wọ́ tí yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.